and gentlemen, parallel of justice, co-debater and my fellow people. My name is Sidi to the interfere. Me and we want interfere the mama. Say me like by me. Ti won ni kini la the woman. Kilo koyin. Damilola Oni. The Damilola Oni. The woman name is Damilola Oni. The Damilola Oni. You say what I say? Actor name. Woman come many big dams. The woman is a big dam. The woman say me yagbe. Normal for everybody. Let's pass excretion, so I don't think that's a question. I saw Yoruba. I already told me when you say bome. But you know, pẹ̀lú the woman. English le fi bẹ̀rẹ̀ ṣe mọ nǹkan tẹ́ ń ṣe ni. English to me and mo be the question no ma be yin ka mo down. I don't know ṣe normal báyìí ṣá. No normal kini. Normal for everybody láti yàgbẹ́rú question wo nìyẹn. Now to ask this question. My question me fa mo fẹ́ béèrè. Mo gbọ́. Ṣé mo tole? Normal o. Gba tí mo ti rí yín tẹ́lu kó sí kátó náà mo ti mọ̀ pé wà okay. Ẹ dẹ̀ bẹ̀ mí tí mo fi grant interview yìí ni kí ni problem yín? Kí ló tẹ́ ń paná ojú kan tẹ́ ń fi kan ríran? Ẹ má fẹ́ bu ara bú mi kí ni? Ẹ ẹnu yín gbájàre wo wèrè gan. Ṣé me ẹnu mi mo fọnu? Tá mi gbe fọnu mi ni. Kò dákú kò jọ pé fọnu. No fọnu. Ẹ fọnu. Ṣé that mo béèrè question lọ lórí ìfẹ́ wàhálà. Ẹ ṣe máa bí pé ṣé mò ń tọ́. Ìyí àti bẹ̀rẹ̀ interview lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà. So ní wàhálà ni ni. Ara yín gangan ló ní jọ̀gbọ̀n náà ẹ rí pé fìlà wàhálà lẹ dé ni. Any problem o? Ẹ̀yin náà ní problem. Kí lẹ ń bá kiri ta yín gan. Èyàn kì í bú ẹni téèyàn bá interview ṣé ẹ lọ school ṣá. Mo lẹ ti wá tẹ̀ ní rope lọ́rùn. What's this abeg? What's this? Ṣé ẹ ti jalè rí ngbà tẹ wá kékeré? Àwọn ọ̀ràn yín ló máa jalè kò kí ń ṣe mí ṣé gbádùn ṣá. Ṣé ló búkú ni yín ni? Ṣé ló búkú lẹ́yìn náà yín kí lẹ ń bá kiri? Ṣé fẹ́ kí n tí máa súnmọ́ yín máa wọnú ayé yín kí ló ń ṣe yín? Ẹ mọ̀ wọnú ayé tèmi o ta ni. Interview fò tẹ̀ ṣe. Ẹ bá wọn pa èsè interview ẹ mọ̀ lọ. Àná ta ni mo ṣe fún yín. Ó dàpọ̀ orí yín. Ẹ bú ó ṣe rí. Bàǹtù. Gbogbo àwọn èèyàn ń gbé nǹkan kékeré wálé ọ̀run àtọ̀run lẹ́yìn ti gbé ńlá wá bọ́lé. Ẹ mọ̀ lọ. Ni wọ́n ṣe rí. Rọ́bìsì. Àti bẹ̀rẹ̀ náà mo ti mọ̀ pé ní wàhálà náà lẹ́jẹ̀. Hello people. My name is Sidi to the interview. Mi ò mọ̀ bí tí wọ́n ti rà àti wèrè tí wá yín. Rọ́bìsì. Bye.